ọ̀pọ̀ èèyàn ló jẹ́ wípé láyé kan fún bí ìbò ní àtàrí àwọn èpè tó ń ṣiṣẹ́ nínú ayé wọn. Bẹ́ẹ̀ ni ẹlòmíì a kàn rí pé ayé ò sáyẹ náà ni a sá máa ra bàjá máa sanná ní. Ọlọ́run kọ́ sì ló ṣètò bẹ́ẹ̀. Ègún ló ń yọ ayé ẹlòmíì lẹ́nu. Àwọn kan wà èpè ègún làwọn máa fi ń ṣe ayé tiwọn. Wọ́n á máa gégùn fún ni, ẹni bí ni wọ́n. Ahọ́n tí wọn ò kì í súre wọ́n máa ń ṣépè ni. Pàápàá àwọn tí wọ́n já ewé olúborí nínú ọ̀ràn yìí òun làwọn àjẹ́. Tó bá ti rí obìnrin tí ń ṣépè àjẹ́ ni. Tó bá ti rí ọkùnrin tí ń ṣépè oṣó ni. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn oṣó gbogbo àwọn àjẹ́ ni wọ́n máa ń ṣépè. Kódà kan pera wọn páìtọ̀ oṣó wà, àwọn wòlíì àjẹ́ wà. Wọ́n ní máa ń lo èpè. Tó bá ti ráwọn tán láwọn nípè, àwọn ní èpè. Ikọ̀ Sátánì ni wọ́n. Bí wọ́n ti máa ń gégùn yẹn náà ni wọ́n fi fara ní dé wọn torí pé ègún wọn náà máa ń padà sí wọn lórí o.